ayé ire o ìbọ̀ lọ́dọ̀ mi o ìwọ ńkọ́ ayé ire o ìbọ̀ lọ́dọ̀ rẹ o kí mèlé ó lọ́mọ lọ́ọ̀yà mẹ́ẹ̀ẹ́dẹ́ lọ o ayé ire o ìbọ̀ lọ́dọ̀ mi o Òṣùpá lọ́mọ ìràndélé Yorùbá o ayé ire o ìbọ̀ lọ́dọ̀ mi o. Bẹ́ẹ̀ ni o ẹ̀yin olólùfẹ́ mi lénìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ wà lénìí o ìhókùn ìhànra o bẹ́ẹ̀ là ń kí ní lẹ́kìtì èní á dára fún gbogbo wa àrùn gbé sọnù kéèṣù bí ọmọ o ayé ire tó ń bọ̀ yìí ó máa dé ọ̀dọ̀ gbogbo wa pátápátá o ire báyìí lójú wa máa rí ayé ire ó tẹ̀ ti dé ilé gbogbo ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá àtàtà nìkan òjọ̀kan láì ẹ̀mí orúkọ tèmi ò yípadà o èmi olólùfẹ́ yín náà ni ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété èmi èjìrẹ́ òrìlà kí ọba ọmọ tá a ṣe bí èmi eléjìrẹ́ ìyá múra ìgbéraga kó àṣẹ Olódùmarè ni o èmi mọ̀ lọ́mọ àrìn gbọ́nrán mọ̀ ìyá sílẹ̀ ọ̀nì kàkà fúnlé àbárẹ̀ mi là inú mi tún dùn lẹ́ni mo tún yíyà bàrá sílé olówó orí mi ọmọ aláwẹ̀ kó torí wíwẹ̀ kọ́ máa kòrò sọ́jà kó wíkọ̀ nájà kan bomi alura ọmọ olóró àbẹ́jẹ ọmọ eléyìí kulẹ̀ àdéwúre ìhókùn ìhànra lẹ́rẹ̀kùn sí o ẹ̀yin tèmi ayé ire ó mà ti délé gbogbo wa o láìkú ẹnìkan o ní ilẹ̀ Yorùbá gbogbo àwọn ọmọ Yorùbá àtàtà mo kí yín kú oríire o mo mà kí yín kú oríire o nínú ìròyìn ayọ̀ tí mo gbọ́ yìí tí àwọn lọ́balọ́ba wa wọ́n mà ti dìde o wọ́n ti dìde báyìí wọ́n ní wọ́n ti ṣetán láti ti olóyè Sunday Igboho lẹ́yìn láti jà fún ẹ̀tọ́ àwọn ọmọ Yorùbá wípé kó máa rìn síwájú kó máa jó lọ wípé wọ́n wà lẹ́yìn rẹ̀ wọ́n wẹ̀yìn ẹ̀ lásán o wọ́n wà lẹ́yìn ẹ̀ ni o níbi ìpàdé tí àwọn lọ́balọ́ba ṣe yìí ibẹ̀ ni wọ́n mà ti pe olóyè Sunday Igboho ṣá o bàbá dámì má jà sọ́lá ibẹ̀ náà mà ti pè é o ibẹ̀ náà ti pe Igboho ṣàyí o tó ti bá sọ̀rọ̀ tó ti bá ṣe ìpàdé papọ̀ pàtàkì jùlọ bàbá wa kábíyèsí wa Ọ̀nìrìṣà àwọn kábíyèsí mo wólẹ̀ forí adé o mo dẹ̀ wólẹ̀ forí adé gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ wà ní ibẹ̀ yẹn o àṣẹ mọ̀sínú mọ̀síkù ni àwọn ọba wa ṣe gẹ́gẹ́ bí orin kan tó máa ń kọ lẹ́kìtì yẹn wípé bínú sọ ò mo bẹ ènìyàn sọ bẹ́ẹ̀ ni o wọ́n bá inú wọn sọ ni wọn ò bá ènìyàn sọ àṣẹ tiwa náà tiẹ̀ ń ṣe ní ọjọ́ kọ́gẹ́ táwọn míì rò wípé wọn ò sí lẹ́yìn wa wí tó pé torí pé wọ́n ti ń gba owó ni torí nǹkan tán máa jẹ ni torí igbá torí àwo ni àṣẹ kò rí bẹ́ẹ̀ àṣẹ ṣe náà kàn rọra dákẹ́ torí ààbò wa ní ilẹ̀ Yorùbá ẹ̀yin tèmi ẹ máa bá mi ká lọ àwa ọmọ Yorùbá àtàtà àwa náà kú oríire o àwọn kábíyèsí wa yìí wọ́n kú ọmọ ṣe o ẹ̀yin tèmi ẹ máa bá mi ká lọ. Ní ibi ìpàdé tí àwọn lọ́balọ́ba lọ sí yìí tí wọ́n ṣe yìí ní ibẹ̀ ni àwọn kábíyèsí wa ibẹ̀ náà ti ń sọ̀rọ̀ òótọ́ ti pe olóyè Sunday Igboho ṣá ibẹ̀ náà ti pe bàbá Májàsọ́lá ibẹ̀ náà ti pe Májàsọ́lá ibẹ̀ náà ti pè sí ìpàdé yìí o ní lóòótọ́ olóyè Sunday Igboho ṣá kò sí ní ibi ìpàdé yìí àmọ́ kábíyèsí wa Ọ̀nìrìṣà kábíyèsí o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọ̀pá àṣẹ apẹ́ lọ́wọ́ o àṣẹ apẹ́ lẹ́nu kánṣekánṣe àti gbogbo ẹ̀yin kábíyèsí tó wà ní ìkàlẹ̀ níbi ìpàdé yìí ojú òní tì yín o ẹ pẹ́ fún wa o kábíyèsí mo kí gbogbo yín o wípé ẹ kú ọmọ ṣe inú wa dùn fún ìròyìn ayọ̀ yìí wípé Yorùbá a máa bọ́ nínú rẹ̀ ẹ̀yin tèmi lákọ̀ọ́kọ́ ná ẹ jẹ́ kí n tó gbé fídíò yìí sí mo fẹ́ kí olórí wa o pírẹsidẹ̀ntì wa Bọ́lá Ahmed Tinubu wípé wọ́n kú ọmọ ṣe torí tí ò bá sí àwọn níbẹ̀ rárá tí ò bá sí ní orí
oyè lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí lóòótọ́ a mọ̀ pé nǹkan ti ṣìkù díẹ̀ káàtó o ṣùgbọ́n lágbára Ọlọ́run ní eléyìí tá a fi bẹ̀rẹ̀ yìí ìyà tó ń jẹ wá nílẹ̀ Yorùbá mo ní ìdájú wípé ó máa lópin nítorí àtìlẹ́yìn àwọn ọba wa yìí tí president wa tí àwọn náà dẹ̀ wà níbẹ̀ tán dẹ̀ fi ọwọ́ sí ọ̀rọ̀ yìí láyé ìjọba àná ní àsìkò ìjọba àná kò sẹ́ni tó jẹ́gbéná wojú ẹkùn kò sẹ́ni tó lè ṣerú rẹ̀ àwọn ọba wa yìí wọn ò lè jáde nítorí fún kíni àtòrí ààbò yìí náà ni àwa ènìyàn rò wípé bóyá torí àtẹnujẹ bóyá torí pé nǹkan tán máa gbà lọ́wọ́ ìjọba rárá o àwọn bàbá wa àwọn kábíyèsí wa wọ́n dákẹ́ wọ́n ń jà ní abẹ́lẹ̀ wọ́n dákẹ́ nítorí ààbò wa ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báyìí o wọ́n ti okùn ti tú lọ́rùn wa o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin kábíyèsí lóòótọ́ olóyè Ìgbòho Òòṣà kò sí ní ìjókòó níbi ìpàdé yìí ní ìgbà tí kábíyèsí wa Ọ̀nìrìṣà ọba Adéyẹyè ẹni ìtàn Ọ̀jájá kejì nígbà tí wọ́n máa sọ̀rọ̀ níbi ìpàdé yìí bọ́n ṣe pé olóyè Sunday Ìgbòho lórí aago wọn nìyẹn àṣẹ bàbá tiẹ̀ mọ Sunday Ìgbòho tiẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀ àbí ẹ̀yin èèyàn mi ààrẹ rí nǹkan kí á ló pe olóyè Sunday Ìgbòho torí pé lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe òkú ìyá wọn tí Ọlọ́run máa gba ìyá sí afẹ́fẹ́ rere tó ti ṣe òkú ìyá wọn tó ti padà sí ìlú Germany Ọ̀nìrìṣà ti mọ̀ pé ó ti padà bí Ọ̀nìrìṣà ṣe gbé aago nìyẹn bó ṣe pe Sunday olóyè Ìgbòho nìyẹn lórí aago lórí afẹ́fẹ́ ibẹ̀ náà ti bá sọ̀rọ̀ o tó ti gbé sí fídíò báyìí tí gbogbo wa ti ń wò ó tí olóyè Sunday Ìgbòho tó ti sọ̀rọ̀ ẹ̀yin tèmi ẹ gbọ́ kókó inú ọ̀rọ̀ náà ẹ gbọ́ nǹkan tí olóyè Sunday tó sọ ẹ ti gbọ́ nǹkan tí kábíyèsí wa tí ó sọ nípa olóyè Sunday nítorí pé àjọmọ̀ kábíyèsí Ọ̀nìrìṣà kọ́ ni eléyìí àjọmọ̀ òun àti àwọn ọba tó kù ni àmọ́ ṣe mọ̀ pé bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà òun ni olórí ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n tún gbé fídíò yìí sí kẹ́ ẹ tún wò ó ní bíbá yìí jàre torí inú mi ń dùn sí nǹkan tí mo rí yìí ẹ̀yin náà ń kọ́ ṣé inú yín ò dùn ni mo máa gbé fídíò yìí sí ẹ máa gbọ́ ẹ̀yin tèmi ẹ máa yí ọwọ́ aago yín sẹ́yìn ẹ wò ó ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká pàdé ní comment section o ẹ má ṣe gbàgbé o ẹ bá mi subscribe sí orí ètò yìí o nítorí ní orí ètò yìí a máa ń gbé àṣà àti ìṣe wa lárugẹ ni o gbogbo bó bá ṣe ń lọ táwa bá ti rí òun náà làwa náà máa ń bá wọn mú wá sí orí ètò yìí a dẹ̀ máa ń ṣe ìkíni a dẹ̀ máa ń polówó ọjà a dẹ̀ máa ń sọ oríṣiríṣi àwọn ìtàn tó lè mọ́gbọ́n wá ẹ jọ̀wọ́ ní tèmi ẹ má gbàgbé ẹ bá mi subscribe o kẹ bá mi ta aago tó bá dé aago ilé ṣọ́ọ̀ṣì tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ibi tọkọ subscription sí yẹn fún ètò wa ní gọ̀jọ̀kan ẹ máa rí ẹ já ká pàdé ní comment section ìhókun ìhànra o ọmọdé ti dì sí o àdè àjẹkànra o ò pàdé ìpọ̀jà ẹ̀rẹ̀múrin àríra ayé gbé síbìrè o máa lọ ṣèkìtì o. ẹ̀wọ̀n afọ́rọ̀ yìí ó wà pẹ̀lú wa bá ṣe ń máa gbé ètò lọ ọmọ wa Sunday Ìgbòho ọmọ yìí náà ní ọmọ púpọ̀ àwọn bàbá ẹni mo pè é ní àná nígbà tó kọ́kọ́ pè mí ṣùgbọ́n ó lóun ti padà tó wá sí òkú ìyá ẹ̀ ó ti padà sí ibi tó wà òun náà bàbá wa ní gbólóhùn díẹ̀ tí olóyìnbó pè ní goodwill message tí ó bá tó aṣọ goodwill message gbogbo ilẹ̀ máa gbóhùn ẹ̀ kedere ó wà bí Sunday Ìgbòho tí gbogbo àwọn bàbá tó wà bí ó ẹ̀yìn bàbá mi fẹ́ bàbá ẹ̀ ìgbòho lọ́pọ̀ àwọn bàbá tó wà bí òkí ọmọ ọmọ bí àgbà ọdún ìdílé òkè ọlọ́pàá tó fi ní òkè orí bàbá mi olórí adébíyí bàbá wa òkè gánàdà òkè ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ àkàrò ọlọ́run ní kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́ ọlọ́run ní kí ẹ̀yìn bàbá mi ọlọ́run ní kẹ́kẹ́ nínú òkè gbogbo ọba lọ́ba lálá ẹ̀ẹ́dẹ́gbẹ́ nígbà tó rí fún abẹ́yẹ ọlọ́run àtọ́lá ẹ̀kọ́ ní kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́ òkè bàbá mi dúró ilé gbọ́n ọ̀nà ìgbẹ́gbẹ́ bàbá ìtẹ̀yẹ ọ̀nà ìwọ̀n tó méjì kan so bàbá mi sọ pé bàbá mi kó kárọ̀ báyìí kò wá méjì yẹn
so ẹ má bínú kéde kéde ní ìṣẹ̀lẹ̀ lórí ìgbọ́ tẹ́lẹ̀ kí ẹ bàbá mi ọlọ́run kéde bí lóko bàbá lẹ̀ ní lóko mo kí o mo kí gbogbo bàbá mo kí ìdókòwò bàbá mi tó wà pẹ́ẹ́lẹ̀ lọ́kọ̀ so ẹ̀mí kí mi lórí ìgbọ̀rọ̀ ọ̀tọ̀ pọ̀ ẹ̀kúrí kí mi mo kí o wọ́n ti kẹ́ni mo ọlọ́run gbé kí ilẹ̀ Yorùbá bàjẹ́ wọ́n gbé kí ilẹ̀ Yorùbá bàjẹ́ gbogbo kọ́lá mi ti lọ lórí gẹ́gẹ́ bí bàbá mi ti bí bàbá mi ti ní so mo lè gbádùn ọ̀rọ̀ táwọn bàbá mi tó tẹ̀lé wọ́n á fi ọ̀nà bàbá mi bá ìjà tó gbé òbíkí ọlọ́dẹ mi kú ọlọ́dẹ mi lé bí ẹ̀yìn lọ́ba kí ẹ dábàá lọ́nà tó ń sìn ẹ̀jọ̀ ọ̀rẹ́ mi máa ń lọ́kọ̀ tó ní bàbá mi tó ní kókó bàbá àwọn ẹ̀jọ̀ ìgbà ẹ̀kọ́ wà ní bàbá mi tó lárúbá wọ àwọn oníkòtò ìyàwó oníkòtò mi sílẹ̀ àgbà àwọn ẹlẹ́ mo sáré wà lọ́kọ̀ mọ́ mi. Bàbá mi ò ní sọ Amẹ́ríkà mo rí àpọ́nlé bí gbogbo àwọn ìgbó pé wọ́n ti lórí àgàtà gbogbo agbára ti dé fún ọ̀nà. Ẹ má bá wa like, ẹ má bá wa share rẹ̀. Sunday Igboho sà ó yẹ kó wà ń bì lónìí ṣùgbọ́n ó ti padà sí Germany ní àná ó ti padà sí Germany so kábíyèsí ọ̀dọ̀ rẹ̀ sáwá pé live báyìí live là ń gbé báyìí. mo lọ́lọ́ mo lè gbà fọ́lọ́ tó níbi mo lè kó gbogbo tí mo ń jẹ láyé ọwọ́ lọ́nà ti wá ìjọ kí n kọ́ lóun ló ti mọ̀ ẹ̀yin bàbá mi ẹ para ẹ̀ ń bọ̀ ẹ̀ tẹ̀lé ayé lọ́kàn ẹ̀ ti kàn ń fò fúlàní ò lè tó wa ní ẹ̀yin bàbá alẹ́ ní kàkà kí n jọba lẹ̀ fún gàmbà yìí kí n tún kú ọ̀dà èmi ò ní ìdíwọ́ ẹ̀yẹ́ kẹ pàṣẹ bàbá mi ọ̀ ni mò ń bẹ̀ yìí ẹ̀yẹ́ kẹ pàṣẹ ẹni Sunday ọmọ wa apìẹ́ akọ̀ọ́lá mẹ́sì mọ̀ bọ̀ wá kí àwọn alábàárà tọ̀lẹ̀ Yorùbá wọ́n sa wípájọ wọ́n tó ti Fúlàní káwọn ṣe wọ́n ti ní sójà fúlàní jápọ̀ sójà kábìdà káwọn tó ti Fúlàní káwọn ṣe ọwọ́ mẹ́ Fúlàní kò lòdì lẹ́wà nígbà tí Fúlàní òjì káwọn bàbá wọn dókun òbí lòdù tí wọ́n ní àwọn àwọn tó ń jẹ àwọn òkú jẹ wálẹ̀ Yorùbá wọn. òfin bá gbé lórí ilẹ̀ wájú ọgbọ̀n láti ó wà tẹ̀ wá ọlọ́run kù wá ní ìpínlẹ̀ ó da àwọn Fúlàní òjì káwọn bàbá wọn lè lòdù wọn pa wọn kàkúpa ọ̀yẹ́ kórì bẹ́ẹ̀ mo bẹ̀yìn bàbá mi kúrẹ́ adé bẹ̀yìn ẹgbàrá ìgbà lọ́wọ́ olóṣèlú ẹ ti wá lẹ́yìn ẹ mọ́ ti wá lójú ẹ ti ká gbàrá lọ́wọ́ Fúlàní yìí táwọn ẹ bá wá èlò oko ìyẹn ó dínkù táwọn bàbá bá ń dáko tó lókondóko ìyẹn ó dínkù ẹ sọpọ́ọ̀tì wa ẹ kó wa papọ̀ ẹ̀dá wa pọ̀ ẹ̀tì wá lẹ́yìn ẹ ti ká wọnú gbó wa gbogbo tí sọ̀rọ̀ ẹ̀kọ́ èèyàn ní sọ́kùn lọ bàbẹ̀ láti kó lálẹ́ lọ́sẹ̀ gẹ́gẹ́ ẹ̀rọ mọ̀ báwọn èèyàn kí ló dé ẹ bàbá mi ọlọ́jà mi yókù èmi ò bẹ́ẹ̀ lóko kọ̀ọ̀rẹ́ sígbà tẹ́ pèmí tí mi ní dáa yín lóhùn bẹ́ẹ̀ pèmí lóhùn gbogbo nǹkan tí mo ní Ọlọ́run ló ní tí n bá kú mi ní mú lọ́rùn jẹ́ ti bá ti kú ní gbogbo ẹ̀ka ta ló lówó tó mú nǹkan lọ́rùn Ọọ̀ni òkìtẹ̀ agbára ńlá ni olórí ọ̀gá tí ò tẹ́lẹ̀ kan gbọdọ̀ sọ pé no ọba wa ti ohun tí àwọn Fúlàní wa ń dúró ìkọjá yìí wọ́n ń wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ yẹn ọba wa ti ohun táwọn olóṣèlú náwó sí ọba tí bọba jẹ bàbá mi mo fẹ́ gbára ẹ̀ gán gidigidi kò sí ẹni tó ní agbára láti náwó sọba ọba lọ́gbọ̀dọ̀ náwó sọba ẹgbẹ́ ìkọjá yẹn ní kí ẹni tí èso bá wọn náwó sí ọba aládé lọ́ba náwó sí ẹ̀rù pẹ̀lú náwó lọ́wọ́ ẹ̀kọ́ ká náwó lọ́wọ́ ọkọ̀ wọn ní wọn dà àwọn aláìní rẹ̀ bẹ́ẹ̀ àwọn aláìní lẹ́kọ̀ọ́ kò ẹ kọ́ni bẹ́ẹ̀ kò fẹ́ bẹ̀rẹ̀ bàbá mi gba ayé nígbà pátápátá olóṣèlú pátápátá yìí sí ẹ ti àwọn ọmọ yìí síta ẹ máa bẹ̀rẹ̀ wọn náà pẹ̀lú wọn ọba tí olóṣèlú tọ́ba yọ ọdún pọ̀ àwọn ọ̀dọ́ máa bọ́ta a máa pariwo a máa wọlé lórí kò sẹ́lẹ̀ tó ní kẹ̀kẹ́ tó lè yọ yín kò alágbàtà ń gbọ̀n gbọ̀dọ̀ pẹ̀lú mi ìmọ̀ nípa ní kíló lẹ́tẹ̀rẹ̀ léra ni níbi bá alágbàtà ń gbọ̀n gbọ̀n ọba tó tọ́ bọ̀ wá rí láà ní bá local government èmi tí mi ń sọ ọba tí mi jẹ́ ìkẹ̀kẹ́ sí mi ordinary person ni mi tí ó pàṣẹ alágbàtà ń gbà pò àmọ́ nípa ní kíló léra ni àbá àbọ̀tọ́ ta aládé lórí ilẹ̀ Yorùbá àwọn olóṣèlú wa wọ́n bá tí ọ̀dọ̀ àwọn ọba àti àwùjọ àkọ́dọ̀ Fúlàní wọ́n mọ̀ tẹ́lá tàbí wọ́n mọ̀ rábà bàbá sí wọn wọ́n mọ̀ rábà wọ́n bá tó lọ́dọ̀ àwọn bàbá sí wa wọ́n mọ̀ náwó sí wọn. Sọ̀rọ̀ pé níbẹ̀ bàbá mi ọlọ́jà mi yóò fún un kí ẹsẹ̀ ìjà Fúlàní kan akọ́dọ̀jà akọ́dọ̀ já ìjà àtẹ̀yìn gan akọ́dọ̀ ti fún mọ́ra ìsìn ìjà táwọn àgbà kan tàbí bínú nìyẹn tàbí pariwo social media tó wà ń ta ẹ̀. àdìgbò bí báwo ìkẹta wà á tó ń lọ tàbí bínú láti pariwo ó tó mo lè ti sọ̀rọ̀ báwa ti tàbí ní òbí mi kí n sọ̀rọ̀ bọ́ta lẹ́yìn kí olójú ọba yẹn kí níwájú ẹ̀ nígbà tí ẹgbẹ́ tẹ̀gbẹ́ tọ́ta mílíkì. àwọn ẹ̀yin bàbá nílé ẹ̀mí àwọn ọba lẹ́yìn wọ́n àpèjẹ níwájú ọba ká bọ̀ ṣe ilé gbé ẹ̀mí lójijì náà ọlọ́jọ́ mi yóò gùn ẹni parẹ́ bàbá mi dákun ẹtù wá pọ̀ ẹkú wa pọ̀ kẹjá wọ fún Fúlàní òtún tó ń pera wọn Fúlàní òtún tó ń pera wọn tí o bá orí tó bá mi dà tó ń fa ìjọba àwọn ọdẹ tuntun ní kọ́lọ́ pa ní ọ̀pá fúlọ́dà mi ọ̀pọ̀ lẹ́yìn
àrùn tó jáde jáde náà. Bàbá àti bàbá mi kú ọlọ́run ti fi àṣẹ parọ́ ẹ ti dé fún wa àgbà fún yín. Ẹ bá mi pàdé fún Sunday Igboho ẹ pàdé fún ẹ pàdé fún. Mo kí wọn ọba mi rà lẹ́yẹ láti bàbá mi orí kìlì báwọn mi bá fẹ́ láti ṣe o. Bọ́dọ̀ tó máa ń ká mi lára bí ọmọ ọlọ́pàá lójúmọ́ tó máa ń sọ̀rọ̀. Ẹ jáde ẹ ti dé mẹ́tì wá lẹ́yìn. Fúlà ló ń dára mú tó kọ́ lọ́n bùrà kó lè dára mú. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ káwọ́ gbọ́. Wọ́n máa rọ fún àwọn àmì Fúlàní ọ̀rọ̀ fún wọn fẹ́ kí wọ́n ní ká lọ fún àwọn bàbá wa. Wọ́n bá nàdá Fúlàní ni wọ́n oníṣẹ́ kẹ́kọ̀ọ́ onípa Fúlàní gbé wọn. Wọ́n mọ̀ wọ́n mọ̀ kó lè fẹ́ fún wọn ni. Ọlọ́jọ́ mi bàbá rẹ̀ bàbá mi kú. Ẹ pè mí nípa ní ọjọ́ ọmọ ìbò jẹ́ ẹ pè mí lóògùn bá ẹ pàdé Pàtẹ́wọ́ fún Sunday Igboho ó ṣe o. Ó lè ní bá ẹlòmí pé ṣe bá dé àwọn ọmọ tí mo ní àgbọ̀gbọ̀ púpọ̀ láwọn ọ̀dọ́ bá kó papọ̀ pẹ̀lú wa. Àníbi kankan èyí bá ti wà lẹ́yìn àgbọ̀gbọ̀ alẹ́kùnrin àdúgbò nígbó. Lọ́kàn yóò bá rẹ̀ ẹ fún ẹ hàn. Bàbá mi ò ní ní tóbi lára ọlọ́jọ́ mi ló kún kòmí. Gbogbo ẹ lọ́kọ̀ abẹ́yẹ bàbá àti ìjọba abẹ́yẹ ẹ̀ ní pa ẹ̀ ìbára àwọn ọmọ ọdún ẹ kò mí lọ́dún pa ìmí ọmọ yìí àwa. Àwa jẹ ẹsẹ̀ mo dúpẹ́ ẹsẹ̀ gbà ẹsẹ̀ mo dúpẹ́ ẹsẹ̀ kábí ẹsẹ̀ mo Ẹ dúpẹ́. máa pàtẹ́wọ́ fún Sunday Igboho.